alọ́dàbí ọ̀hún tí kò ní ìtàn ìran ọba dániwáyé àrínìtàn àmọ̀nìtàn àpáta ìdìbò títóbi nínú ọ̀la mọ̀nàmọ́nà tẹ́lẹ̀ kan lè mú àlápá ìjayà owó lórí oṣó owó lórí àjẹ́ iná láti Jésù fàìfà arábárí bíi ti Èdùmàrè tó lọ́kànrin kéṣe ló fèrè bẹ́ńbẹ́ ló fèrè bẹ̀m̀bẹ̀ ọba náà ò lè pa àfẹ́jú ọba tí kì í jòkèlè àfọ́pẹ́ ọba tó farahàn Sámúẹ́lì àràgé dàríyá ọlọ́dún aṣògbélé ẹ̀rọ iná borí ilé fẹ̀jú tòótọ́ ọ̀wọ̀ àràjò tó mú onílé ìmọ̀lẹ́rù ọ̀rọ̀ tí ṣẹ́gun ọ̀rọ̀ tó jókòó lórí òbírí ayé tí gbogbo ayé dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ kábíyèsí ọlọ́run gbogbo àgbáyé. Ṣẹ̀kẹ̀rẹ̀ máa dún kágbogbo tẹ̀lé lí kìtà bẹ́ẹ̀ kìtà ẹ̀já lọ ìjó yẹn ti yá. Omi ni sọ́yẹ̀ bàbá mi ẹni tó ayé o ẹ̀jẹ̀ ká yànjó. Òkúkó lè yọ̀ ọ́ ni Mósè sọ pé Ọlọ́run sì yan Jésù. Everybody in the whole world, let's go and praise God like Jehoshaphat and down like the king David dance. Jehovah, you are the Lord, hallelujah, amen. Jehovah, you are the King, oh, hallelujah, amen. Jehovah, you are the Lord, oh, I'm born again, Jehovah, you are the Lord, Jehovah, you are the Lord, oh, glory be to you. Àdúrà tí mo gbà lọ́jọ́ sí o, tí ó bá mi sì ẹsẹ̀, mo dúpẹ́ ẹsẹ̀. Ọ̀tá lé mi títí wọ́n yìí. Kówó láyé gbé ara owó mojú di tèmi. Ọlọ́run bá mi ṣe, báwo ló kú bá mi ṣe. Ọlọ́run adé yanjú ló yanjú ọ̀rọ̀ mi. Ọlọ́run sì yanjú. Bàbá mi mo dúpẹ́ sí. Àṣẹ ẹ̀dá ọ̀run mo dúpẹ́ sí. Ṣé àbísà o mo dúpẹ́ òsè. Ọlọ́run akẹ̀yìn àlàgbé mo dúpẹ́ òsè. Dúpẹ́ òsè. Ọlọ́run ọ̀gbá àlẹ́ o mo dúpẹ́ òsè. Ọlọ́run àdétọ́pọ̀ o mo dúpẹ́ òsè. Ọlọ́run mọ̀ra kẹyọ̀ mi ò mo dúpẹ́ òsè. Ọlọ́run way of holiness. Ọlọ́run sẹ́gun àtọ̀dá mo dúpẹ́ òsè. Ọlọ́run dúpọ̀ sayọ̀ ọlá. Gbanigbani lọ́jọ́ Ògúnlé ọba wa kò máa dànù ìbà ẹ o ọba aládé ewúrà ìbà ìbẹ́ náà la fi wọlé lẹ́nu. Alẹ́ ẹ̀ka àárọ̀ ní gbogbo ibi tí ọwọ́ jẹ́ ìkànnì yìí bá ti ń dé Yorùbá Media and Entertainment World mo kí wa ṣé àlàáfíà òun la wà. Lórúkọ olóòtú ìkànnì yìí alàgbà Kúnlé Abíọ́nà ni mo fi ń kí wa pé àjíǹde ara yóò mọ jẹ́ wa láṣẹ Aláràbí.
mo kí gbogbo àwọn tí a jọ kọ́ wo tá a jọ ń ṣiṣẹ́ náà lórí ètò yìí mo kí yín èmi ọmọ yín olólùfẹ́ yín Títílọpẹ́ ọmọ Ẹ̀sán ni mo kí yín pé ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán ibi tí gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí tó bá ti ń dé Yorùbá wa ètò ní Yorùbá wa ẹ pè aráalé kìíní ẹ pè aráalé kejì ẹ pè ọmọdé ẹ pè àgbà pé àmọ́ tó ti wà lórí ètò nítọjọ́ tòní o láti wá kọ́ onírúurú ẹ̀kọ́ tó jẹ mọ́ àṣà ilẹ̀ Yorùbá tó jẹ mọ́ ìtàn káàárọ̀ oòjíire Yorùbá wa lètò ètò ní Yorùbá wa ká tó máa lọ ó yẹ kí a fira wa hàn pé Yorùbá wa ìkànnì Yorùbá Media and Entertainment World òun náà ni ẹwà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe Yorùbá wa lètò ètò ní Yorùbá wa nígbà tí a bá ti dé látòkè náà a máa wá tún pẹrẹpẹrẹ ètò sílẹ̀ fún wa kẹ́lì mọ ohun tí a tún gbé wá fún wa lórí ètò nítọjọ́ tòní ohun tí a ti ń fọ tó jó ohun ọ̀tun tó dálé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó dálé àwọn lórí àwọn ìṣẹ̀ṣẹlẹ̀ káàárọ̀ oòjíire nígbà tí a bá dé látòkè náà a máa wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti mọ ohun tí a ní fún wa fún tọjọ́ tuntun yìí ẹ kú ìkàlẹ̀. Yorùbá wa lètò. Yorùbá wa lètò. Ètò tó ká ní lọ́gbọ́n. Ètò tó fún ni lóye. Ìyàṣà ṣe Yorùbá ń kọ́. Lọ́tùn lọ́tùn lètò. Lábala lábala lètò. Ìyàṣà ìṣe àdúrà fún ẹ. Ètò ní Yorùbá wa ẹ bá wa tẹ láìkì ẹ bá wa ṣíà ìkànnì yìí ẹ jọ̀wọ́ Ọlọ́run la fi bẹ̀ yín ẹ bá wa ṣíà fún aráalé kìíní àti aráalé kejì ẹ pé aráalé kẹta ipe àmàtiwà lórí ètò nítọjọ́ tòní o ká tún wá gbọ́ nípa àṣà ilẹ̀ káàárọ̀ oòjíire torí pé onírúurú ètò òun la ní fún wa lórí ètò yìí lórí ìkànnì yìí onírúurú nǹkan la ní fún wa tí a máa ń sọ̀rọ̀ lórí pẹ̀lú olólùfẹ́ yín ọmọ yín Títílọpẹ́ ọmọ Ẹ̀sán òun náà ló wà lórí ètò nítọjọ́ tuntun ní. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí nǹkan kan tí a pè ní àṣà ìsọmọlórúkọ ṣùgbọ́n kí n tó lọ lọ́jọ́ tòní mo máa ṣe ohun kan àbí òmíràn mo kàn fẹ́ kéèyàn 2 sí 3 kàn tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ fún mi lórí ohun tí wọ́n rí kọ́ lórí ohun tí a sọ̀rọ̀ lórí lọ́sẹ̀ tó kọjá gan. Èròjà ìsọmọlórúkọ a sọ̀rọ̀ lé lórí ẹ kàn sọ èròjà ìsọmọlórúkọ 5 fún mi kí lè mọ̀ pé lóòótọ́ ẹ̀ ń bá ètò yìí bọ̀ kí lè mọ̀ pé ohun tí à ń sọ̀rọ̀ lórí gan lórí ètò yìí oyè yín ẹ kàn tí àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi pé olóòtú ohun báyìí lẹ sọ̀rọ̀ lé lórí àṣà àwọn èròjà ìsọmọlórúkọ iye tí ẹ mẹ́nubà rèé òun ni mo kàn ránṣẹ́ ẹ kàn fi ránṣẹ́ kí ẹ̀dẹ̀ tún fi mìíràn bá a ṣe fi ń ṣe àdúrà ni
kẹ́ fi ránṣẹ́ sí mi lórí ìkànnì ká tó parí lórí ètò yìí èmi náà yóò dẹ̀ kà jáde kí lè mọ̀ pé lóòótọ́ ẹ wà pẹ̀lú wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Ẹ̀bùn wà fún ẹni bẹ́ẹ̀ o, ẹ̀bùn bóyá ẹ mọ̀ pé ẹ̀bùn wà fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ kò tẹ ránṣẹ́ sí mi pé olóòtú o àṣà ìsọmọlórúkọ tẹ́ sọ̀rọ̀ lé lórí èròjà ìsọmọlórúkọ ẹ kọsẹ̀ ẹ jẹ́ kí n sọ báyìí ẹ dárúkọ àṣà ìsọmọlórúkọ èròjà ìsọmọlórúkọ 5 àti bí a ṣe fi ń ṣàdúrà ẹ fi rán ẹ tiẹ̀ ní ká tó parí ètò lónìí ẹ fi ránṣẹ́ sí mi ẹ̀bùn dẹ̀ wà fún ẹni bẹ́ẹ̀ tó bá sọ 5 nínú èròjà ìsọmọlórúkọ tí mo dárúkọ ní ọ̀sẹ̀ tó kọjá àti bí wọ́n ṣe fi ń ṣe àdúrà ẹ tẹ̀ ránṣẹ́ sórí ìkànnì yìí ẹ̀bùn wà fún ẹni bẹ́ẹ̀ kí á dẹ̀ tó kúrò lórí ètò lónìí mo máa sọ̀rọ̀ ẹ̀bùn tí màá fi ránṣẹ́ tí a máa fi ránṣẹ́ ní ilé iṣẹ́ wa tí a máa fi ránṣẹ́ sí ẹni yẹn mo máa fi ránṣẹ́ kí ló ní fún wa gan lọ́jọ́ tòní kí ló fún wa ṣùgbọ́n kí á tó tẹ̀síwájú ní ọjọ́ ti tòní mo sọ fún wa mo sọ wípé tí ẹ bá ní ìpolówó ọjà nǹkan tàbí òmíràn tí ẹ fẹ́ fi ránṣẹ́ bóyá ẹ fẹ́ ká bá yín polówó ọjà yín ni nǹkan tí ẹ̀ ń tà ní ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ohun tí ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí ni a wà fún yín lórí ìkànnì Yorùbá Media and Entertainment World láti bá yín gbé nǹkan tí ẹ̀ ń tà láti bá yín gbé lárugẹ láti bá yín jẹ́ kí àwọn ayé mọ ohun tí ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí gan ní pàtó òun ló máa sáré gbé mi lọ sí iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ èyí tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn àwọn iléeṣẹ́ yìí wọ́n ń talẹ̀ wọ́n ń talé wọ́n bá ní túlé ṣe wọ́n lè ṣe orin ẹ bá tó bá tún ralẹ̀ tẹ́ bá tún ralẹ̀ lọ́wọ́ wọ́n tún máa bá yín kọ́ ilé náà tẹ́ bá lè fẹ́ tẹ́ ń wá ilé tó ṣe é gbé tí ẹ fẹ́ gbà àwọn náà máa ń fúnyàn nílé ilé yẹn ilé ìgbé tí ẹ lè gbé tẹ́ bá dẹ̀ ń wá ilẹ̀ tó dáa tó yọrantí tí ẹ fẹ́ àwọn iléeṣẹ́ yìí náà wọ́n bá yín ta iléeṣẹ́ wo ni mò ń sọ̀rọ̀ lé lórí gan Angel Property ni àwọn ni mò ń sọ̀rọ̀ lé lórí gan iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ibi báyìí ní Akálàwé ní ìlú Ìbàdàn ní ibi báyìí òun ni wọ́n fi ìkàlẹ̀ sí kí á tó kúrò lórí ètò yìí mo máa ṣèpolówó ọjà náà fún yín dáadáa ṣùgbọ́n mo kàn ṣe lérè fún yín nígbà tí wọ́n sì padà wá fún yín láti sọ̀rọ̀ dáadáa lórí iléeṣẹ́ náà tí mò ń sọ èlé lórí gan àwọn ń talẹ̀ wọ́n ń talé tẹ́ bá fẹ́ tún iléeṣẹ́ ní bóyá ẹ fẹ́ fọlé ilé ẹ fẹ́ yẹ kí ilé náà kó mọ́ tónítóní iléeṣẹ́ yìí wọ́n bá yàn tà ṣùgbọ́n ẹ jẹ́ kí n wọnú ètò gan lọ pàtó nígbà tí n bá dé lórí oṣù mo fẹ́ sọ èlé lórí gan àmọ́ wá ṣèpolówó ọjà dáadáa lórí iléeṣẹ́ náà tí mò ń sọ èlé lórí Yorùbá Wa lètò ètò ní Yorùbá Wa. Ètò ìgbéyàwó láyé tọ́mọlúwa méjì lélẹ̀ pẹ̀lú àṣẹ mi. Ètò ìgbéyàwó láyé tọ́mọlúwa méjì lélẹ̀ pẹ̀lú àṣẹ mi. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder.
kẹ́ ṣe ìgbéyàwó ìfọkànbalẹ̀ tó ọgbọ́n tó tó Ọlọ́run á fi fún yín. Gbogbo èyí tẹ́ ń gbèrò náà láti ṣe ìgbéyàwó, bóyá ń gbèrò láti lọ lé ọkọ ni tàbí ẹ fẹ́ ní ọkọ lórí, ọkọ ò ní kú mọ́ yín lórí, ọmọ náà ìyàwó náà kò ní kú mọ́ yín lórí. Ìfọkànbalẹ̀ tó péye nígbà tẹ́ délé ọkọ náà Ọlọ́run máa fi fún yín, àti ọkọ àti ìyàwó ẹ lóra yín pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́, ẹ lóra yín pẹ́. Mo sì gbàládùra fún gbogbo àwọn ìyá wa náà tán ti wà nílé ọkọ pé ẹ lóra yín pẹ́ 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 pẹ́. Ikú àrùn kò ní yá yín láṣẹ Aláùrà bí. Lára ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, ó ní bàbá mi Ebenezer Obey Fábíyì ni wọ́n ti bá wa sọ̀rọ̀, náà ti bá wa fi orin, náà ti bá wa sọ díẹ̀ nípa ẹ̀. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí gan-an ní pàtó? Wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan ní àṣà ìgbéyàwó. Ẹ̀rí bí gèlè orí tèmi gan ṣe dúró àfi bẹ́ẹ̀ tó ń bọ̀ láti bí ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìnáwó tá a máa lọ sí bí ká lọ léèsì, àsábà lo àǹkárá àfi bí ká lọ léèsì, ká wo àwọn ẹkẹ ẹlú káyà gèlè yáyáyá ni wọ́n ti mọ̀ pé ẹran la fẹ́ lọ jẹ́ níbi ìnáwó. Bá ṣe mọ káwọ́ rẹ̀ ká lè rọwọ́ bọ̀bẹ̀, bá ṣe mọ wọn sí níbi ìnáwó níbi ìgbéyàwó, nítorí ọmọ mi ní sẹ́gà àmọ́ bọ̀bẹ̀ ní ìnáwó ẹ̀yìn mo jẹun bẹ̀ bá ṣe mọ́ ṣe níbi ìgbéyàwó náà. Báwo la ṣe wọ́n fẹ́ sọ̀gbọ̀n lónìí? Kí là ń pè ní ìgbéyàwó? Ìgbéyàwó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tí Yorùbá kà sí púpọ̀ ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá wọ́n gbàgbọ́ pé ọkùnrin tí ò lójútì ni oníyàwó sílé. Wọ́n máa ń kà sí oníyẹ̀yẹ́, ẹni tó yẹ. Àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ ńlọ́kọ ni, bọ́mọdé bá tó ládàá ńládàá ni. Òun lọ̀rọ̀ àṣà ìgbéyàwó jẹ́. Bákan náà ìgbéyàwó ṣíṣe jẹ́ ohun tí Aláùrà bí náà tó fọwọ́ sí fún tọkùnrin tóbìnrin. Bó ṣe wà nínú Bíbélì ló wà nínú Àlùkùránì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló wà nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá láti máa ṣe ìgbéyàwó. Lára òfin tó wà lábẹ́ ìgbéyàwó ni wípé kí ọkùnrin, kàkà tí ọkùnrin á fi máa ṣe àgbèrè, á dá kó ní obìnrin kan tọ́jú máa wà nílé. Wọ́n á jẹ́ bí olùdámọ̀ràn, á jẹ́ olùdámọ̀ràn fún, kò ní jẹ́ pé òun nìkan ló ń dáná rò. Yorùbá ka ẹni tó bá ń ṣe ìgbéyàwó ó kà kún púpọ̀, ó ka ìgbéyàwó wọ́n kà wọ́n kún púpọ̀ ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá bákan náà ó ní àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé ìyẹn tó bá fẹ́ ṣe ìgbéyàwó. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Oríṣi ìgbéyàwó méjìlá ni. A ní ìgbéyàwó ayé àtijọ́, a dẹ̀ ní ìgbéyàwó ayé òde òní. Wọ́n wá pín sí ìgbéyàwó ayé àtijọ́ àti ayé òde òní, wọ́n tún pín sí ẹ̀ka. Lẹ́yìn a máa sọ nípa ìgbéyàwó ayé àtijọ́. Ìgbéyàwó ayé àtijọ́ dẹ̀rẹ̀ ó tún wá pín sí ìyà bíi mélòó kan. Ẹ jẹ́ kí n mú báyìí. Ó sì lè jẹ́ lọ́sẹ̀. Ìgbéyàwó ayé àtijọ́ la máa sọ̀rọ̀ lé lórí, tí a máa sọ̀rọ̀ lórí ìgbéyàwó ayé òde òní ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní ayé àtijọ́ oríṣi ìgbéyàwó 5 ni a ní ní ayé àtijọ́. Àkọ́kọ́, a ní ìgbéyàwó lọ́ṣìgì. Ìkejì, a ní ìgbéyàwó pàdé mi nídìíkọ̀. Ìkẹta, a ní ìgbéyàwó àṣàǹtẹ̀. Ìkẹrin, a ní ìgbéyàwó gbàmí o rà mí. Ìkarùn, a ní ìgbéyàwó òrìṣà. Bóyá kí n túkà fún ẹ̀yin aráalé, bóyá ẹni tó bá fẹ́ kọ sílẹ̀, kí n gbà wípé kíláàsì èdè Yorùbá la wà tí a ti kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ láìkì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ bá wa share ẹ̀ káwọn èèyàn wá kọ́ ẹ̀kọ́ lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Mo ní àkọ́kọ́, òun ni ìgbéyàwó lọ́ṣìgì. Èkejì, òun ni ìgbéyàwó gbàmí o rà mí. Ìkẹta, òun ni ìgbéyàwó àṣàǹtẹ̀. Ìkẹrin, òun ni ìgbéyàwó pàdé mi nídìíkọ̀. Ìkarùn wá jẹ́ ìyàwó òrìṣà.
àmọ́ wá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì táwọn máa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbéyàwó lọ́sìgì ni a máa kọ́kọ́ sọ̀rọ̀ lórí. Àwọn ìlànà tún wà tí à ń tẹ̀lé ní ilẹ̀ Yorùbá tí a bá fẹ́ ṣe ìgbéyàwó lọ́sìgì, tàbí ká tó lè sọ pé a mú ọjọ́ ìgbéyàwó, àwọn ìlànà à ń tẹ̀lé wà tí à ń tẹ̀lé. Àkọ́kọ́ rẹ̀, tí a bá ṣe ìgbéyàwó, ká tó ní a fẹ́ mú ọjọ́ pa fẹ́ ṣe ìgbéyàwó lọ́sìgì tàbí kó tó di ìgbéyàwó lọ́sìgì gan ní pàtó, ohun àkọ́kọ́ tí àwọn òbí wa tí wọ́n á kọ́kọ́ ṣe láyé ìgbà náà ni ìfojúsóde. Kí là ń pè ní ìfojúsóde? Ìfojúsóde ni ọ̀nà tí àwọn òbí tí wọ́n máa ń gbà láti wá ìyàwó fún ọmọ wọn obìnrin. Ọ̀làjú ló mà dé tí gbogbo ẹ̀ di bá mi, tí gbogbo ẹ̀ dorí kodò. Kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Àwọn òbí, ká sọ pé èmi ń sìn, èmi títí lọ pẹ́, mo ti fẹ́ lọ lé ọkọ. Bọ̀dá kan náà ti wà ládùúgbò wa náà táwọn náà nílò ìyàwó. Àwọn òbí bọ̀dá àwọn wà fojú sóde, bóyá bí bọ̀dá Délání ń sìn, Délání náà nílò òun ló súnmọ́ mi. Wọ́n ní tí ó ṣe bí wọ́n ní aṣọ tó bá kọ́gbù sékú náà là ń pè jẹ́pẹ̀, òun náà ló kó kọ́gbù sí mi, òun náà nílò. Ká sọ pé bọ̀dá Délání ti ṣe tó ń sìn, wọ́n lọ lé, wọ́n fẹ́ yàwó. Àwọn òbí bọ̀dá Délání wọ́n wà fojú sóde láti bá wọn wá ìyàwó. Bóyá èmi sì ré, mo máa ń kọjá níwájú ilé wọn, mọ̀mọ́ bọ̀dá Délání ò mọ̀ kí mi, pẹ̀lẹ́ o Àṣàkẹ́, ẹ ra ọmọ mi, ẹ pẹ̀lẹ́ ọmọ mi, mo máa kí mi. Ó bá yẹ wọ́n lè lọ, wọ́n àti bàbá àti mọ̀mọ́ Délání lè máa ronú lé pé ọmọ Àṣàkẹ́ tí mo rè bí ìmọ̀ dà, ọmọ yìí mọ̀ wá láti ilé eré, ọmọ yìí ó máa àbí ká lọ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ni, àbí báwo wọ́n lè ti máa rò, ìyálé ni mọ́mọ́ fẹ́ ọmọ tó yẹ pé tó bá kọjá bí ẹ̀kan lọ́dún ni mo ń kí mi. Wọ́n máa fojú sóde láti máa wá ọmọ tí ó dára tán lè fẹ́. Nígbà tí wọ́n bá ti wá òwò tán ti fojú sóde, tí wọ́n ti rí ọmọ kan tán lè fẹ́, àwọn ìdílé mi sì wà, tàbí ká sọ pé àwọn míì náà sì wà tẹ́ pé ọmọ mi wọ́n ti sọ fún gba ìyá náà o, oyún tí ń bẹ́rù rẹ̀ yóò bá fi bóbìnrin o, ọmọ mi Délání ni ó fẹ́ o. Àwọn míì tún máa ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n tún máa ń ṣe bẹ́ẹ̀ tó tún máa sọ pé ọmọ mi yìí òun ni wọ́n fẹ́. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìfojúsóde tán, tí wọ́n ti rí ọmọ tí wọ́n fẹ́ tó ti pa ọmọ yìí dá o, òun ni ọmọ yẹn ó fẹ́. Ohun tó tẹ̀lé ni ìwádìí. Kí là ń pè ní ìwádìí? Ìwádìí ni ìlànà tí àwọn òbí wọ́n tẹ̀lé láti lọ ṣèwádìí irú ìdílé tí ọmọ yìí ti jáde wá. Wọ́n ti fojú sọ, wọ́n ti rí nígbà ọmọ ìdá àwọn ìwọ̀n fẹ́ wọ́n wọ ibi ìgangan ni iṣẹ́ alárinà ti bẹ̀rẹ̀. Níbi ìwádìí gangan ni iṣẹ́ alárinà ti bẹ̀rẹ̀. Tí a là ń pè ní alárinà. Alárinà ni ẹni tí ó máa ń dúró gẹ́gẹ́ bí alágàtà láàrin ọkọ àti ìyàwó. Alárinà yìí ni ó lọ ṣèwádìí irú ìdílé tí mo ti wá, gẹ́gẹ́ bí Àṣàkẹ́ tí ọmọ wọn Adélání fẹ́fẹ́. Òun ni ó lọ ṣèwádìí irú àrùn wo ló wà nínú ìdílé àwọn Àṣàkẹ́ o, àbí tán bàbá àti ìyá rẹ̀ èèyàn rere ni wọ́n o, wọn ò búyàn o. Àwọn alárinà ni ó lọ mọ nǹkan tó wà nínú ìdílé wa wá. Alárinà ni ó lọ mọ̀ bóyá oníjà ni wá nínú àbà tí à ń gbé. Alárinà ni ó lọ worú ọmọ tí wọ́n fẹ́ fún ọmọ wọn gan bó ṣe rí ní pàtó. Gbogbo iṣẹ́ alárinà ni. Bákan náà, alárinà ikọ̀ náà ní ẹ̀yìn ìgbà tí wọ́n ti lọ sọ fáwọn òbí Àṣàkẹ́ tí ń ṣe èmi pé àwọn ìdílé Adélání mọ̀ ní àwọn fẹ́ Àṣàkẹ́ ọmọ rẹ̀ fún Adélání o. Tí káwọn náà lọ wo nǹkan tó wà nínú ìdílé títí wọn. Wọ́n wà lọ wádìí bóyá àbísínwín wà nínú ilé Adélání. Kí là ń pè lábísínwín?
àbísínwín ni tí obìnrin bá bímọ tán. Àwọn ìdílé wọn tẹ́kọ́ tí ọmọ obìnrin wọn bá ti bímọ tán báyìí wọ́n ya wèrè ni wọ́n là ń pè ní àbísínwín. Ní kété tó bá ti bímọ tán báyìí ó máa ya wèrè ni òun náà ń pè ní àbísínwín. Wọ́n lọ ṣèwádìí nínú ìdílé Adélani bóyá àbísínwín wà bẹ́ẹ̀. Wọ́n lọ sí ìdílé Adélani ìkànnà láti wá kí ni àwọn ìdílé wọn o, bóyá oníjà ni wọ́n ní ìdílé wọn. Wọ́n lọ ṣèwádìí àbí oníjà ni wọ́n. Irú àwọn òbí wo gan ni òbí Délani gan ní pàtó. Àrò ohun tí alárinà tó máa lọ ṣe ìwádìí láàrin ìdílé méjèèjì òun nìyẹn. Lẹ́yìn ìwádìí ohun tí ó kàn lẹ́yìn ìwádìí ni ìjọ́hẹ. Ibi yìí gan tó bá pè ní ìjọ́hẹ wọ́n pè ní ìṣẹ́gìrì ilé kan náà. Kí là ń pè ní ìṣẹ́gìrì ilé kan náà? Ìṣẹ́gìrì ilé kan náà ni a ti mójú ajé kò ní sọ. Ṣé rí ní gbogbo àkókò tí wọ́n lọ tí alárinà ń lọ yìí, alárinà kan náà ni ó lọ máa jíṣẹ́ ní ó lọ bá Délani pé Délani o, Àṣàkẹ́ ìyàwó rẹ̀ tán fẹ́ fọ́ fún ẹ, ó ní wò bóyá làáfíà ẹ̀sùn wà dáadáa. Àṣàkẹ́ ìyàwó mi ẹ bá ń kí o, ó yá ẹ bá mi fún ní iṣu yìí pé kó mọ jẹ́ o kíní kan. Alárinà kan náà ni yóò wá fẹ́mi Àṣàkẹ́ pé Àṣàkẹ́ Délani ní fún ọ ní kíní yìí, ó ní fún ọ ní iṣu yìí o kó o jẹ. Adélani ẹ bá ń kí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba àwọn ọmọ ayé àtijọ́ bá ṣe mọ́ ṣe ń gbà ojúmọ́ ń tì wá ọmọ ayé àtijọ́ náà kó ṣàánú wa mọ́ ń tìjú pọ̀. Délani ẹ bá ń kí Délani o, ó ṣe o. Bí nǹkan bá ń gbé àmọ́ sójòjò kan àbí òmíràn, alárinà ní ọ̀sán fún Délani pé Délani ara Àṣàkẹ́ ìyàwó rẹ̀ ò mọ̀ ya, ara rẹ̀ ò yá, ẹ bá mi fún ní ẹbu yìí kó dà jẹ, ẹ bá ń fún ní àgbo yìí kó mú, ẹ bá mi kí o. Ẹ mọ̀ pé àti ìfojú kanra wa rárá. Alárinà ni ó mọ̀ ṣe bí alágàtà láàrin àwa méjèèjì. Bí Adélani fẹ́ fowó ránṣẹ́ sí mi lásán, alárinà ni ó kó fún, tí ó wà kó fún èmi Àṣàkẹ́. Alárinà gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tí wọ́n lè gba ẹ̀rí ẹ̀jẹ̀ olóòótọ́. Wọ́n ń fi onírọ́ṣẹ́ alárinà. Ó gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ torí òun ló wà láàrin ọkọ àti ìyàwó. Ohun tí Àṣàkẹ́ ò sọ kò gbọ́dọ̀ sọ fún Délani nípa Àṣàkẹ́ sọ. Tí wọ́n bá sì fẹ́ ríra níbi tí mo ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gìrì ilé ìkànnà tàbí ìjọ́hẹ, àsìkò tó ṣe jù ni. Àsìkò yìí ni èmi àti Délani ó fojú kanra wa. Èmi sì rẹ́wọ̀n fún mo ní mo lójú tí àwọn ọmọ ayé àtijọ́ alójú tí pọ̀. Nígbà tí alárinà bá ti mú mi àti Délani kan, bá ti ń bá mi sọ báyìí, ìmọ̀ ṣẹ́gìrì ilé kan náà ni, ìmọ̀ gbògìrì ṣeré ni, tí mo gbòdìrí ìmọ̀ ṣẹ́gìrì ilé kan náà. Bó ṣe sọ pé Àṣàkẹ́ mi bò ní ìnílé ìwojú bọ̀dá Délani. Bọ̀dá ní sì mọ̀ pé bọ̀dá Délani nílé o, ìnílé ìwojú ẹ̀. Mo bá àwọn ayé ìsìn ṣe ń ṣe o, ṣùgbọ́n àwọn ọmọ ayé àtijọ́ wọn ò lè wojú ọkọ wọn. Olóyè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa láyé ìgbà wọn olúwa náà máa ń pe ọkọ wọn. Tọ́rọ nígbà ọ̀pá òun lolúwa àwọn. Wọn ò lè wojú ọkọ wọn. Àṣàkẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀, ìmọ̀ ṣẹ́gìrì ilé kan náà. Bọ̀dá Délani èmi náà nífẹ̀ẹ́ yín. Sọ́ọ̀fíìsì bọ̀dá Délani èmi náà nífẹ̀ẹ́. Tó fẹ́ mi kí n fẹ́ ọ gẹ́gẹ́ bí aya. Bọ̀dá Délani mo ti gbọ́. Ìmọ̀ ṣẹ́gìrì ilé kan náà. Mo là ń pè ní ṣẹ́gìrì ilé kan náà. Ibi báyìí ló ti wá yọ òwe kan jáde tó máa ní bí ọkọ bá ti mojú aya tán, alárinà ayẹ̀bá. Nígbà tí èmi àti Délani ta ti fojú kanra wa, èmi Àṣàkẹ́ àti Délani ta ti fojú kanra wa, iṣẹ́ alárinà ti tán. Lẹ́yìn èyí, òun ló kan ìdáná. Wọ́n ṣe ìdáná, wọ́n lọ lé àwọn òbí. Àsìkò ìgbà iná máa ń ṣe ìjọ́hẹ táwọn bàbá tó bá ti wá tó wá ṣe mọ̀mí ìmọ̀, ẹ mọ̀ bínú, mọ̀mí ìmọ̀ náà wà. Nígbà tó bá wá ń gbà náà tó bá wá, wọ́n wà ní bóyá ẹ bẹ́ẹ̀ pé Àṣàkẹ́ bàbá rẹ̀ yóò pè tàbí olórí ẹbí nínú ìdílé náà.
á pè á sọ pé ẹnìkan wá ó sọ pé ẹ ti jọ ní àjọsọ kan pé ẹ fẹ́ fẹ́ ra yín, ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́? Àná bàbá mi bẹ́ẹ̀ ni o, mo ti sọ pé ìfẹ́ Délani, bẹ́ẹ̀ ni ẹ tó jẹ́ àgbà tàbí baálé inú ilé náà, ìyẹn àgbà bàbá nínú ilé náà yóò wá ṣe àdúrà fún Adélani àti Àṣàkẹ́. Lẹ́yìn èyí náà ṣe wá lọ mú ọjọ́ ìyàwó tán fẹ́ ṣe gan. Lẹ́yìn kó tó di ọjọ́ ìgbéyàwó yìí, wọ́n tún máa ń ṣe nǹkan wọ́n máa ń pè ní ìfọ́n, máa lọ dífá ìfọmọfọ́kọ. Lábẹ́ ifá ìfọmọfọ́kọ yìí ni wọ́n ti máa lọ wo ìràwọ̀ ọkọ àti ìyàwó, bóyá ìràwọ̀ wọn bára wọn mu àbí kò bára wọn mu. Bẹ́ẹ̀ ló ti máa mọ̀ ẹ jẹ́ ṣe àwọn ètùtù kan ká tó ṣe ìgbéyàwó fún wọn, ẹ jẹ́ ṣe ètùtù yìí ká tó ṣe ìgbéyàwó fún wọn. Wọ́n bára wọn kalẹ̀, ọjọ́ àárọ̀ wọn ò dá, ọ̀sán wọn ò dá, àmọ́ ẹ jẹ́ ṣe ètùtù kan àbí òmíràn kí nǹkan báyìí báyìí má lè ṣẹlẹ̀ sí wọn ní ọjọ́ alẹ́. Àárọ̀ wọn ò dá, ọ̀sán wọn ò rí bákan bákan, ọjọ́ alẹ́ bákan yóò dá. Àárọ̀ ọ̀sán alẹ́ àti ìbágbépọ̀ àwọn méjèèjì yóò rọrùn tó bá lè jẹ́ kí wọ́n ṣe ètùtù kan tàbí òmíràn, wọ́n máa ṣe èyí ni. Lẹ́yìn ìgbà náà tó bá ti ṣe fá ìfọmọfọ́kọ tí wọ́n ti dífá, tí aláwo tó fọ́n pé ibẹ̀ ó da, ibẹ̀ ó rọ̀ wọ́n lọ́rùn, ìgbà yìí làwọn fámílì àwọn ẹbí ìyàwó wọ́n ṣẹ̀ wá lọ bá àwọn ẹbí ọkọ pé ọjọ́ báyìí o la mú fún yín kẹ́ wá ṣe ìdáná. Mo lérò pé ẹ fọkàn bá mi bọ̀. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà ni a wà. Ẹ bá mi tẹ láìkì, ẹ share rẹ̀ kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ àṣà ìṣẹ̀ṣe ní ilẹ̀ káàárọ̀ òjíire. Lórí ìgbéyàwó lọ́ṣìgì òun ni mo ṣe wà. Wọ́n ṣe máa wá fún wọn ní ọjọ́ tí wọn yóò mú láti ṣe iṣẹ́ náà, ìyẹn ìgbéyàwó. Nígbà tí ọjọ́ ìgbéyàwó bá ti ń súnmọ́, wọ́n ti máa ra oríṣiríṣi ẹrù. Àwọn ọkọ náà yóò ra ẹrù tí wọ́n gbé wá. Lára ohun tí wọ́n máa gbé wá òun ni obì. Wọ́n kó obì, orógbó. Àwọn ìdílé mìíràn máa ń gba iṣu 40. Àwọn ìdílé míì sì máa ń gba iṣu 42. Ọtí àgbà, àpótí aṣọ tí onírúurú aṣọ wà nínú rẹ̀ àti ìlẹ̀kẹ̀ ìyìn lóríṣiríṣi ohun ọ̀ṣọ́ bàtà ni á wà nínú àpótí aṣọ náà tí wọ́n máa gbé wá. Àwọn aṣọ olówó iyebíye, dàmọ́sìkì ni o, òfì ni o, àdìrẹ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wọ́n kó sínú àpótí ìyàwó. Àádùn, wọ́n tún mú ẹran sí, kò sí ẹran tán ti pa o, ẹran ọ̀sìn tán tí ì pa, wọ́n tún fi sínú ẹ̀ fún ìyẹn ẹrù ìyàwó. Nígbà tí ìyàwó bá ti wá kú ọ̀la, àwọn ọ̀rẹ́ ìyàwó yóò wá sílé ìyàwó. Ẹ mọ̀ pé ní ayé àtijọ́ gbogbo ọmọ ló máa ń ní ẹgbẹ́ tó ń ṣe. Àwọn ọ̀rẹ́ yóò wá, àwọn ọ̀rẹ́ wọn máa kọrin níwájú ilé wọn, wọ́n máa jó. Àwọn ọ̀rẹ́ ọkọ náà ti lọ, wọ́n ti máa ṣe ayẹyẹ ìyẹn ní ilé wọn, wọ́n ti máa ṣayẹyẹ. Nígbà tí ìgbéyàwó tó bá di àárọ̀ ọjọ́ ìgbéyàwó gangan tí í ṣe àárọ̀ ọjọ́ ìdáná, ohun àkọ́kọ́ tí ìyàwó kọ́kọ́ ṣe ni wípé a kọ́kọ́ lọ sídìí èṣù, a lọ bọ èṣù. Lẹ́yìn tó bá ti bọ èṣù, ohun tó kàn ní ẹkún ìyàwó. Kí là ń pè ní ẹkún ìyàwó? Ẹkún ìyàwó
ìyàwó ni ẹkún tí ìyàwó máa ń sun nígbà tí ó bá ń lọ sílé ọkọ láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn òbí. Ẹ jẹ́ sáré yàbàrà sábẹ́ ẹkún ìyàwó. Àkóónú méje la ní nínú ẹkún ìyàwó. Àkọ́kọ́, ìjúbà, ìdúpẹ́, ìjúbà, ìwúre, ìfira ẹni yangàn pé èmi lélẹ̀ mo dúró gbẹ́kọ̀. A sì bẹ ẹ̀bẹ̀, a dúpẹ́ lọ́wọ́ ẹbí, ọ̀rẹ́ àti ará. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ. Mo ń lọ lónìí o, mo ń lọ bí onílé tí ń sọ̀rọ̀ tá ò gbọ́dọ̀ sọ, mo ń lọ bí ọlọ́dẹ̀dẹ̀ tí ń sọ̀rọ̀ tá ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Bónílé bá sọ méjì máa sọ kan. Ìyá mi o, ẹ bá kọ́ mi bí n ti ní ṣiṣẹ́, ẹ bá kọ́ mi bí n ti ní ṣìwàwù. Igi mẹ́ta níbẹ̀ nínú igbó, ọ̀tọ̀ ní igi ìyá, ayé ò ní yẹ̀mí rẹ̀, ọ̀tọ̀ ní igi ṣí, ayé ò ní ṣí mi nípò nílé rẹ̀. Èyí tí ẹ ṣe fún mi lẹ́ni, orí ajé lè ṣe rú ẹ̀ fáwọn àbúrò mi. Ìyá mi o, ẹ bá kọ́ mi bí n ti ní ṣiṣẹ́, ẹ bá kọ́ mi bí n ti ní ṣìwàwù. Èmi ò pọ́múlérọ́, ọ̀pọ̀ rọ́ṣọ, ọ̀pọ̀ gàjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bí omidan ṣe ń sun ẹkún ìyàwó yìí, lomi máa jábọ́ lójú ẹ̀. Nítorí pé láàrin àpẹẹrẹ tí mo fún wa yìí, mo sọ sínú ẹ̀ pé bónílé bá sọ méjì, ó máa sọ ẹyọ kan. Ó ń fi eléyìí tọrọ ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ pé kí wọ́n kọ́ òun lẹ́kọ̀ọ́, kí wọ́n wúre fóun bóun ò ṣe ní ṣìṣe nílé ọkọ. Torí ó mọ̀ pé ilé ọkọ ò dàbí ilé àwọn òbí tó ń lọ. Ara ìfiniyangàn ni wípé mo béèrè tọrọ lọ́wọ́ ọkọ fún mi ní sílẹ̀, mo béèrè tọrọ lọ́wọ́ àlè fún mi ní sílẹ̀ kan. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ pókú ìnáwó, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àlè pókú àṣẹdànù. Mi ò dọ́kọ nílé aṣípa, mi ò dọ́kọ nílé balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa fi rẹ̀ yangàn torí pé òun ò kì í ṣe oníranù ọmọ tí ọkọ òun ò bá. Ara nǹkan tó máa ń jáde nínú ẹkún ìyàwó nìyẹn. Ní kété tó bá tẹ̀ tí ń ṣe léèkiri ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́, ó máa ṣe yálé ẹbí káàkiri ni. Tó bá dẹ̀ tí ń ṣe tó ń kọrin tó ń ṣe, kò dé ṣe pé ó máa sun ẹkún. Arin tó máa ń kọ ni, màmá mú mi lọ, ẹ fàdúrà sí mi o, màmá mú mi lọ, màmá mú mi lọ, ẹ fàdúrà sí mi o. Kí má kòṣì, kí má kágbákò nílé ọkọ, kí má kòṣì, kí má kágbákò nílé ọkọ. Màmá mú mi lọ, màmá mú mi lọ, ẹ fàdúrà sí mi o. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà la wà, tí a ti sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó. Bóyá iṣẹ́ ìdarapọ̀ mọ́ wa ní ọ̀sán yìí, àṣà ìgbéyàwó là ń sọ̀rọ̀ lé lórí ní ọjọ́ tòní. Mo sọ síwájú, mo sọ wípé lára ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá tí a sọ̀rọ̀ nípa àṣà ìsọmọlórúkọ, ẹ̀bùn wà fún ẹni tó bá gba ẹ̀bùn. Mo ní ẹ jẹ́ ká sọ ohun 5 tí a fi ń sọmọ lórúkọ àti bí a ṣe ń lò tá a fi ń sọmọ lórúkọ. Mo ti rí àtẹ̀jíṣẹ́ It's Queenie, ó ti kọ àwọn nǹkan kan, ṣùgbọ́n mo padà bọ̀ láti kà á. Bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ àti ẹ̀dẹ̀ gbọ́ ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ ti àtẹ̀jíṣẹ́ yín, ẹ tẹ̀ ránṣẹ́. Adéwùmí Miss Bao, ẹ ṣé mo dúpẹ́, wọ́n ní ẹ kú iṣẹ́ ọmọ Yorùbá tàtà. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi, ẹ ṣé mo dúpẹ́ o. Àṣà ìsọmọ ohun èròjà tá a fi sọmọ lórúkọ 5 àti bí a ṣe fi ń sọmọ lórúkọ. Ẹ tẹ̀ sórí ìkànnì yìí kí a tó kúrò lórí ètò yìí, máa kà. Ẹni tó bá dé ìdáhùn béèrè yẹn tó yege, ẹ̀bùn wà fún ẹni bẹ́ẹ̀ yẹn. Kí n tó padà sórí àṣà ìgbéyàwó lọ́sìgì, ẹ jẹ́ sáré lọ sí orí ẹ̀ka ìpolówó ọjà tí a ní fún wa ní ọjọ́ tòní. Wọ́n ní ilé-iṣẹ́ kan àrà ọ̀tọ̀ wà ní ìlú Ìbàdàn yìí tí ó kalẹ̀ kàsàgbà sí ìlú Ìbàdàn tí a wà yìí. Ilé-iṣẹ́ yìí wọ́n ń talẹ̀, wọ́n ń talé,
wọ́n bá ní kọ́lé tí ẹ bá fẹ́ gbalé ẹ tún lè gbalé lọ́wọ́ wọn bóyá ẹ ra lẹ̀ tí ẹ ráyè láti kọ́ ilẹ̀ yìí láti kọ́ ilé sórí ilẹ̀ yìí wọ́n tún máa ń kọ́ ilé kò sí nǹkan tí ẹ fẹ́ jẹ́ kó bá yín ṣe sórí ilẹ̀ yín tí wọ́n ní bá yín ṣe níbo ni iléeṣẹ́ náà wà iléeṣẹ́ náà wà ní Ajanla Junction ní ìdojúkọ Enikin filling station Akala Express Olúyọ̀lé extension ní ìlú Ìbàdàn tí wà ní bíbá wọ́n ní ilẹ̀ sí Èkó Ìbàdàn tí a wà yìí àti ní Àbújá ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033964108 alàgbà Ṣèyí Fádàrẹ yóò gbé wọ́n sì bá yín sọ̀rọ̀ bóyá ẹ fẹ́ ra lẹ̀ ni ẹ fẹ́ ta lẹ̀ ni ẹ fẹ́ kọ́lé ni tàbí ẹ̀ ń wọ ẹni tó máa bá yín tú ilé ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ yìí kí lórúkọ iléeṣẹ́ yìí Angel Properties Angeli Angel Properties iṣẹ́ tí wọ́n ń ṣe náà nìyẹn lórí ohun tí àwọn lórí àṣà ìgbéyàwó tí mo ń sọ̀rọ̀ lórí gan ẹ káàpọ̀ ẹ jẹ́ kí yín káàbọ̀ padà sórí ètò torí mo ti lọ sí ẹ̀ka ìpolówó ọjà mo ti wá padà dé báyìí mo sọ lórí ẹkún ìyàwó tí à ń sọ̀rọ̀ lé lórí gan ní pàtó nígbà tí ìyàwó bá ti wá sun ẹkún tán tó bá ti ń yálé tí wọ́n fún ní ẹ̀bùn bó ṣe ń sun ẹkún yìí torí ẹkún ayọ̀ ni kò ṣe ẹkún ìbànújẹ́ o sílẹ̀ àwọn ẹlòmíràn sọ pé lọ́jọ́ nǹkan ayọ̀ mi màá máa sunkún ọjọ́ nǹkan ayọ̀ ní tòótọ́ ṣùgbọ́n ọjọ́ nǹkan ayọ̀ ló jẹ́ ní tòótọ́ ṣùgbọ́n àwọn ènìyàn bí a ṣe ń sọ àwọn ènìyàn máa ṣàdúrà fún àdúrà tó dẹ̀ ń ṣe fún yìí ó máa jẹ́ kí omi kó máa yọ lójú ẹ̀ pé òun máa ń fi ilé àwọn sílẹ̀ ilé onílé lòun lọ yìí òun lọ sí ilé onílé òun bó ṣe ń hùwà ní ilé onílé òun ṣẹ̀fẹ̀ kọ́ ẹ̀kọ́ ní ilé onílé ni kò ṣe ilé títa àwọn gangan ni òun wà kò ṣe ilé títa àwọn gangan ni òun wà òun fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ ní ilé onílé ni ètò ìgbéyàwó ọba olúwa ló fi lílẹ̀ fún wa pẹ̀lú àṣẹ ni pẹ̀lú àṣẹ ni Aláwùrábí fi ètò lílẹ̀ fún wa nígbà tó bá lẹ́yìn tó ti ń ṣe lè tó bá di lálẹ́ tí wọ́n ti wá ṣàdúrà táwọn ẹbí ọkọ ti wá táwọn ẹbí ìyàwó ti wá wọ́n wá ṣe àdúrà tó bá ti ṣe lẹ́yìn tó ti parí ọ̀rọ̀ tó ti ṣe àdúrà ìtàn tó bá di lálẹ́ wọ́n wá ṣe padà wá tàbí àwọn ọ̀rẹ́ ìyàwó ló máa tẹ̀lé ìyàwó lọ sí ilé ọkọ kó ṣe pé wọ́n wá mú ọmọ tàbí tẹ́ bá ti parí ó yẹ tẹ̀lé ọkọ ẹ máa lọ lé rárá o tó bá di ní alẹ́ làwọn ọ̀rẹ́ wọ́n ṣe tẹ̀lé lọ sí ilé ọkọ wọ́n ṣe jù lọ wọ́n tẹ̀lé lọ sí ilé ọkọ tí ó bá ti délé ọkọ tí ó fẹ́ wọlé ẹni tó jẹ́ ìyálé yẹn ẹni tó fẹ́ kí wọ́n tó fẹ́ ìyàwó tuntun á domi sí lẹ́sẹ̀ èyí omi tútù wọ́n nígbàgbọ́ pé wọ́n fi ń ṣe àdúrà fún ni pé yóò tẹ ilẹ̀ tútù yóò tẹ ilẹ̀ tútù wọlé sí ọ̀dọ̀ àwọn lẹ́yìn tó bá ti tẹ ilẹ̀ tútù wọlé ohun tí ó kàn ní ìbálé kí là ń pè ní ìbálé ni ẹ̀yin olóyìnbó ń pè ní virginity ìbálé jẹ́ ohun pàtàkì ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ obìnrin tí ọkọ ẹ̀ bá ti bá ní alẹ́ ọjọ́ ìgbéyàwó wọ́n nígbàgbọ́ pé kò gbẹ̀kọ́ ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ó ti lóore nílòkulò oníṣìnà ni ìyẹn tí ọkọ bá ti bá nílé ìyàwó ni ó kọ́kọ́ wà nílé èèwọ̀ ni kí ọkọ bá yàwó kí ọkọ ti wà nù yàrá kí yàwó tó wọlé òun náà ṣe máa ń pálówe pé tá à ń gbéyàwó bọ̀ wá bá kí n garùn abẹ́ ìtàndòwe nìyẹn wà ní ọjọ́ tó bá máa sọ̀rọ̀ nípa òwe a máa tú ìtumọ̀ òwe yìí ìyàwó àti wà nílé kọ́kọ́ tó wọlé wọ́n ti fún ọkọ ní aṣọ funfun
wọ́n ti fún ọkọ ní aṣọ funfun. Tó bá ti fún ọkọ láṣọ funfun, gbogbo àwọn ẹbí, ọ̀rẹ́ ọkọ, ìyá ọkọ, bàbá ọkọ, wọ́n ti dúró sí ẹnu ọ̀nà yàrá, wọ́n ti jókòó sí ẹnu ọ̀nà yàrá ọkọ, wọ́n ní kó wọlé tọ̀ ìyàwó rẹ̀ lọ. Tó bá ti wọlé tọ̀ ìyàwó lọ, tó bá ti bá ìyàwó nílé báyìí, aṣọ funfun yìí ni ó fi kó ẹ̀jẹ̀ tí ó wá fi hàn wọ́n ta pé tó bá ti ná aṣọ ìsókè tán rí pé ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí wọ́n hó níye ìyàwó gidi làwọn fẹ́ o odidi làwọn bá yàwó àwọn. Wọ́n dẹ̀ ti máa ṣètò ẹ̀bùn lóríṣiríṣi tí wọ́n yóò gbé lọ sí ilé àwọn ẹbí ìyàwó. Lára ẹ̀bùn tó máa ń ṣètò ni ẹmu tó kún dáadáa, ìṣáná tó kún láti fi pàrókò sáwọn ẹbí ìyàwó pé tó ọmọlúàbí lẹbí o. Wọ́n tún máa fa àwọn ẹ̀bùn míì kún o. Ọmọlúàbí lẹbí o, ọmọ rẹ tẹ́ ẹ kọ́ lẹ́yìn tó sì gbẹ̀kọ́ òun ni. Táwọn ẹbí náà bá ti rí tán ń bọ̀ tó ń jó tijó tayọ̀, tó fi ń bọ̀, tó fi ń jó bọ̀, tó fi ń jó bọ̀, tó fi ń jó bọ̀ wá sọ́dọ̀ wọn, inú wọn ti mọ̀ ọdún pé ọmọ rẹ lọmọ àwọn òdòjú tí wọn. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ìdàkejì ni, tí ó mú aṣọ báyìí tán ní pé ṣe ló funfun ní kìn, kò sí ẹ̀jẹ̀ kankan lára rẹ̀. Ẹ̀jẹ̀ tí mo gbé tọkọ àtọ́ntì ibẹ̀ náà ti mọ lọ́wọ́ tí wọ́n máa pariwo mọ́ ìyàwó. Wọ́n wá gbé ẹmu ìlàjì, ìṣáná ìlàjì, wọ́n wá lọ bí ẹni ṣe àrò, bí ẹni ń dárò náà fi gbé. Tí àwọn ẹbí ìyàwó bá tiẹ̀ ti rí wọn látọ̀kan báyìí tó ń bọ̀ báyìí, wọ́n ti lọ máa fojú pamọ́, wọ́n ti lọ máa sá pamọ́ pa ọmọ ìsì ìdójútì mi po, ọmọ ìdójútì ọmọ ìfiníṣẹ́ sí. Wọ́n ti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment ọ̀dọ́ lẹ́wà, ẹ bá wa láìkì, ẹ bá wa fẹ́ràn rẹ̀, ẹ bá wa ṣíà rẹ̀ fáwọn èèyàn kí wọ́n wá kọ́ ẹ̀kọ́. Ètò ìgbéyàwó láyé ọba Olúwa ló fi lélẹ̀, pẹ̀lú àṣẹ ni ọba Olúwa fi ètò ìgbéyàwó sílẹ̀. Ẹ jẹ́ kí n dókè lọ, nígbà tí n bá dé mo tún máa tẹ̀síwájú lórí 5 ni mo dárúkọ fún wa tó jẹ́ ìgbéyàwó ayé àtijọ́. Mo ti sọ̀rọ̀ lórí ẹyọ kan, ó kù 4. Nígbà tí n bá dé a tún máa tẹ̀síwájú lórí ẹ̀, lórí ọyọ kọ̀ọ̀kan, a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan èjìjì. Bàbá Olúwa ní ìdílé rẹ̀ pẹ̀lú àṣẹ mi. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. What God has joined together, let no man put asunder. Fábí àgbáyé kò dalẹ̀ lórí ìkànnì Yorùbá Media and Entertainment World náà la wà lẹ́ẹ̀kan sí
ẹ jẹ́ padà sórí ẹ̀ka ìpolówó ọjà mi kí n tó máa bá bọ̀. Mo ní mo sọ lórí iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ èyí tó fìdí kalẹ̀ kàṣàgbà sí ìlú Ìbàdàn nílùú Ìbàdàn tiwantiwa Ìbàdàn tíatíá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bíbà yìí. Angel Properties wọ́n ń talé wọ́n ń talẹ̀ wọ́n ralẹ̀ wọ́n bá ní kọ́lé bóyá ò ráyè láti kọ́lé rẹ̀ wọ́n máa ń báyàn kọ́lé bóyá ẹ fẹ́ tún lé ṣe ẹ ráyè láti ṣe lé ẹ ráyè láti tún lé náà ṣe wọ́n máa ń báyàn tún lé ṣe wọ́n máa ń báyàn tún ilé ṣe. Arábìnrin Ṣèyí Fádàrẹ nígbàkúgbà tí ẹ bá pè wọ́n wọ́n ò gbé ìpè yín ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033964107 ẹ jẹ́ tún pè sí lẹ́ẹ̀kan sí 08033964108 ẹ pè arábìnrin Ṣèyí Fádàrẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lórí bóyá ẹ fẹ́ ilẹ̀ ni ẹ fẹ́ kọ́ ilé sórí ilẹ̀ yín ni àbí ẹ fẹ́ gba ilé tí ẹ wá ẹni tí ẹ lè fi inú tán ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n ò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Bákan náà wọ́n ní ilẹ̀ sí ìlú Ìbàdàn bíbà yìí Àbújá ni ìlú Èkó ni gbogbo bí tí mo dárúkọ yìí pátá ni wọ́n ní ilẹ̀ sí. Wọ́n wà bóyá ẹ̀yin dẹ̀rẹ́ ẹ fẹ́ wá bá wọn ní iléeṣẹ́ wọn ni iléeṣẹ́ wọn wà ní Ajanla Junction ní àdójúkọ Enikin filling station Akala Express Oríyọ̀lé extension tiwantiwa ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n wà. Bákan náà mo kí mọ̀mọ́ mi abiyamọ lọ́jọ́ gbogbo èjìká tí òjò kọrùn mi ó yẹ ìyá ẹ̀sán mo kí wọn kú ayẹyẹ ọjọ́ oríkádùn tọjọ́ tòní ìgbà ọdún kan. Bákan náà gbogbo ẹnikẹ́ni náà tó ṣọjọ́ bí lónìí a kí yín lórúkọ iléeṣẹ́ wa Yorùbá Media and Entertainment la fi ń pín yín kí ayẹyẹ ọjọ́ bí àtẹ̀yìn gbogbo èèyàn pátápátá tó ń ṣe ọjọ́ bí nínú oṣù kìíní ọdún yìí a kí yín ìgbà ọdún ọjọ́ kan ni àṣẹ ìṣàmọ̀dún àṣọmọdún ṣẹ̀mí. Bóyá ní ìpolówó ọjà kan tí a fẹ́ bá yín tẹ́fẹ́ yẹ ká bá yín polówó lórí ètò yìí lórí ìkànnì Yorùbá Media and Entertainment ẹ pè wá sórí ẹ pè iléeṣẹ́ wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-01-74-97-64 ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 081-01-74-97-64 a máa dá yín lò pẹ̀lú owó táṣẹ́rẹ́ náà ni ẹ wá polówó ọjà yín lórí ìkànnì yìí ẹ jẹ́ ká bá yín gbé àṣà yín ẹ jẹ́ ká bá yín gbé ọjà yín ẹ jẹ́ ká bá yín gbé ìpolówó ọjà yín ẹ jẹ́ ká bá yín gbé sí ayé káyé mọ ohun tí ẹ̀ ń tà kí ayé lè bá wa ra ọjà yín wàràwàrà. Mo wá ti dé orí abala tí mo sọ pé ẹ̀bùn wà fún ẹni tí ó bá mọ ohun tí à ń sọ̀rọ̀ lé lórí gangan tí a sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó kọjá tí a sọ̀rọ̀ lórí àṣà ìsọmọlórúkọ. Mo ní kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ kẹ́ẹ̀tẹ́ èmi máa kà jáde fún wa pé èròjà ìsọmọlórúkọ 5 àti bí a ṣe ń lò tàfi sọmọlórúkọ. It's Queenie ó ní atare kì í di tiẹ̀ láàbọ̀ ọmọ rere nílé aládùn oyin ládùn ayé ọmọ náà yóò dùn. Ìkẹta ó ní adùn ayé ọmọ náà yóò dùn. 5 ni mo béèrè It's Queenie 3 lẹ fi ránṣẹ́ sí mi kí n tó kúrò lórí ètò yìí. 5 èròjà ìsọmọlórúkọ 5 àti bí a ṣe ń lò. Ẹ̀bùn wà fún ẹni tí ó bá gba ìbéèrè mi yìí. Ní kí sábẹ́rẹ́ tí kúrò lórí ètò yìí ni màá máa fi ẹ̀bùn náà ránṣẹ́ sí ẹni tó bá gbà kí n tẹ́ fi mọ̀ bóyá lóòótọ́ ẹ ń fi ọkàn bá ètò wa yìí lọ ẹ ń darapọ̀ mọ́ wa gbogbo gbà ẹ dẹ̀ rí ẹ̀kọ́ kan tàbí òmíràn ẹ rí kọ́ lórí ìkànnì yìí. Bóyá ẹ dẹ̀ ní ohun kan tàbí òmíràn bóyá ẹ fẹ́ tẹ̀lé èdè Yorùbá ẹ kọ́ ní èdè Gẹ̀ẹ́sì a máa bá yín kà ní èdè Yorùbá. Bóyá ẹ fẹ́ràn ìkànnì kíní kan wà tí à ń ṣe lórí ìkànnì yìí a pè ní Yorùbá Wa Foundation. Bóyá ó wù ẹ́ kó
ran àwọn èèyàn tí ẹ wò pé kò tán ọ̀rọ̀wọ́ fún ọ̀rí ọwọ́ fi ọrí, bóyá ọmọ aláìní ìyá, àwọn ọmọ tí àwọn àkàndá ẹ̀dá, ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè dọ́dọ̀ wọn, ẹ kàn sí wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. A máa ṣe atọ́nà yín débẹ̀ bí ẹ ṣe máa ṣe, àwa máa ràn yín lọ́wọ́ torí ohun tí a wà fún, torí pé a ní ohun tí àwa náà ń ṣe tá a pè ní Yorùbá Wa Foundation, níbi tí a ti ràn àwọn tí ó kù díẹ̀ káàtó lọ́wọ́. Bóyá ẹ̀yin náà fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tó fẹ́ máa ràn wọ́n lọ́wọ́, ẹ kàn sí wa lórí Yorùbá Media and Entertainment World tàbí kẹ́ ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé-iṣẹ́ wa. Ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 08101749764. Ẹ pè sórí ẹ̀, àwa yóò dá yín lò. Ohunkóhun tí ẹ bá fẹ́ mọ̀ tàbí bẹ́ẹ̀ ṣe lè ṣe, a máa jẹ́ kí ẹ mọ̀. Lórí àṣà ìgbéyàwó náà là ń sọ̀rọ̀ lé lórí. Kí a tó máa lọ lórí ètò lónìí, ẹ jẹ́ kí n mú ẹyọ kan sí kí a tó kúrò lórí ètò fún tọjọ́ tó ní, kí a wá bẹ̀rẹ̀ láti bẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìgbéyàwó àṣàǹtẹ̀. Kí là ń pè ní ìgbéyàwó àṣàǹtẹ̀? Àwọn mìíràn tún máa ń pè ní ìyàwó jíjígbé. Ìgbéyàwó àṣàǹtẹ̀ náà là ń pè ní ìyàwó jíjígbé. Ìgbéyàwó àṣàǹtẹ̀ ni irúfẹ́ ìgbéyàwó tó jẹ́ wípé ó wù mí kí n fẹ́ yàn, àwọn òbí mi ní rárá, dandan o, àfi kémi fẹ́ Adélàní. Mo sọ fún aṣáájú ilẹ̀kùn mi sọ pé aṣọ tó bá kọ́gbó sí eégún là ń pè ní jẹ́pẹ̀. Bẹ́ẹ̀ ó wù mí o kí n fẹ́ bóyá bọ̀dá kan ti bóyá Àdìsá wà ní kọ̀rọ̀ tá ti jọ ń sọ̀rọ̀ ìfẹ́. Wọ́n wá rí pé àwọn òbí Adélàní wọ́n lówó lọ́wọ́ náà bá ní dandan o, àforí àfọrùn Adélàní ní ìfẹ́. Ìṣe wá fún Adélàní, ìdí ẹ̀ láìkí Adélàní fún kankan, kò tiẹ̀ ṣe é rí, kò ṣe é wò lọ́mọkùnrin, apá rẹ̀ rí bẹ́ẹ̀ súẹ́, orí rẹ̀ rí láǹkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba. Ìyìn lè fa Adélàní ẹ́, àwọn òbí mi náà àwọn ti gbọ́, ó lè fa Adélàní, ó dá àwọn ti gbọ́. Wọ́n ti mọ ọ̀rẹ́ mi, bóyá wọ́n ti wọ́n pè mí lọ́jọ́ kan tí mo ní ìṣe o, Ọlọ́run jẹ́ fa Adélàní, ìyìn lè fa Adélàní láíláí, ṣé torí olówó bàbá rẹ̀ ní kòkò, èmi ò lè fẹ́ o, àwọn ní bá mi sọ. Yóò sì wá jẹ́ àjọmọ̀ láàrin bàbá mi àti ìyá mi pẹ̀lú àwọn ìdílé Adélàní. Ṣé mo ṣàlàyé yẹn yóò jẹ́ àjọmọ̀ láàrin bàbá mi, ìyá mi. Ìgbà míì gan sì rèé, Ọlọ́run kó ṣàánú àwọn obìnrin, ìyá mi lè mọ̀mọ́ ń pa rẹ̀ kó jẹ́ bàbá mi nìkan ni ó mọ̀, àti àwọn ìdílé Adélàní àwọn náà mọ̀ ń pẹ́. Bàbá mi lè wà rán mi sí ẹ̀rọ Àṣàkẹ́ o, wọ́n ní ó mọ́ mi wá lọ bá mi ra ògùṣọ̀ wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó wà nílé kẹta lálẹ́, bóyá bíi aago 7 àbí aago 8. Kí la fẹ́ fún ògùṣọ̀ sí lálẹ́? Mo fẹ́ dáná ni, mo gbọ́dọ̀ dáná lálẹ́, wá lọ ra ògùṣọ̀ wá fún mi. Ó dá ẹ mọ̀ pé láyé ìgbà wọn à ń kọṣẹ́ fáwọn òbí wa, àwọn ọmọ ayé àtijọ́ à ń kọṣẹ́ fáwọn òbí wa. Mo wá gbowó níbi tí mo ti lọ, bóyá mo yí sí pàlàpàlà kan báyìí, àkọ́dédé rí ni náà gbé mi ni náà kà mí rù. Ìwà mo pariwo ẹ gbà mí, èmi Àṣàkẹ́ ni, wọ́n ń gbé mi lọ, wọ́n rù mí lọ. Àwọn òbí mi ò ní dáhùn, kò sára àdúgbò kan tí ó jáde, ibi tí wọ́n rán mi lọ gan wọn ní jáde sí mi. Ó ti yé wọn pé ìyàwó Àṣàkẹ́ ni. Ọmọ yẹn mo pariwo ẹ gbà mí, èmi Àṣàkẹ́ ni, ẹ gbé mi, ẹ ṣàánú, èmi ni. Wọn ní jáde sí mi. Nígbà tí n bá lajú báyìí, inú yàrá Adélàní ní ti bára mi, inú yàrá Adélàní mo ní ti bára mi tí mo ti wà bẹ́ẹ̀. Nígbà Adélàní náà tí mo wọ ìyàwó kí mo wá ṣe nílé, wọn ní jẹ́ bọ́ta, wọ́n tilẹ̀kùn mọ́ mi síbẹ̀ ni, tó tilẹ̀kùn mọ́ mi sínú ilé Adélàní. Mo bá ní ìfẹ́, bóyá ìgbà tí bá ti lóyún tí mo pé kò sí ẹlòmíì, bóyá ìgbà tí mo ti bímọ ẹyọ kan níṣẹ́ wa rò pé kí ni kú ṣe nígbà kádàrá náà ni, ìfẹ́ náà ni. Mo ti mọ̀ kókò síbi tí mò ń lọ mọ́, mo là ń pè ní ìyàwó Àṣàkẹ́ torí ibi tí mo wà wọ́n tilẹ̀kùn mọ́ mi ni, màá kò déédéé rí. Ìgbà míì wá àwọn míì ti ẹ̀wà tó yẹ pé wọ́n wọnú yàrá tó ń gbé síbẹ̀ yóò ti bẹ̀rù rẹ̀ ńlẹ̀ torí ní kété tán ti jí gbé làwọn kan ti lọ lé wọn, wọ́n ti lọ gbé àwọn ẹrù mi tó wà nílé wa, wọ́n ti lọ gbé. Ìmí tí ọ̀dẹ́ pé ọjọ́ kejì báyìí náà bá mi kẹ́rù mi dé, wọ́n wà tilẹ̀kùn, wọ́n wà mí lágírí Adélàní ìnífẹ́ ọ ni. Ìgbà tí n bá ti lóyún àkọ́kọ́ tí mo bí, má tẹ̀ ní ìgbà tí mo lóyún tí mo ṣe ń yarí náà, bí n bá ti bímọ
tí mo ṣe ń yarí bá mi tí mo bímọ ẹlẹ́ẹ̀kejì bá ìgbà kádàrá mi ìpínlẹ̀ Fàdísà mọ́ Délani ní ìfẹ́ gbàgbà kádàrá wọn bá ṣègbéyàwó fún mi iṣẹ́ mo ń pè ní ìgbéyàwó àṣàǹtẹ̀. Ẹ jẹ́ ká tún wo ìgbéyàwó mi kí a tó máa lọ lórí ètò lẹ́nu. Òun ni pàdé mi nídìí kọ́. Irúfẹ́ ìgbéyàwó yìí bó ṣe máa ń ṣe rè òun ni ìgbéyàwó tó jẹ́ wípé bóyá Àdìsá ni mo ní ihò fẹ́ àwọn òbí mi fẹ́ fi mú Fàdísà mo sì ní Délani ló wù mí tí ń fẹ́ kò sẹ́ni tí ó yè mí àti Délani òbí mi sẹ́ lójú èmi àwọn kọ́ ní ìfẹ́ Délani ọmọ bàbá olóbì ní ìfẹ́ ọmọ bàbá olóbì òun ló fẹ́ ó dá tó Adélani máa wá wò ó Adélani wà sọ pé Àṣàkẹ́ tí bàbá mi bá ti sùn tí ìyá mi ti sùn yìí fojú fèrèsé bọ́ta tó bá ti wá rí téèyàn kan ṣe tàbí tó dédé gbọ́ gbò lẹ́nu lẹ̀kùn yín kí wọn náà fojú fèrèsé kó bọ́ta tàbí wọ́n tún lè mọ́tọ́ nìyẹn tó bá ti di dédé aago 4 o tó bá ti wò pé aago 4 òru ti lù torí pé gbogbo ilé ò tí jì rọra sílẹ̀kùn lẹ́yìn kó o pàdé mi lábẹ́ igi yeye tó wà nítòsí ilé baálẹ̀ Délani náà ti bọ́ta á wà pàdé lábẹ́ igi yeye á bà sá lọ tẹfẹtẹfẹ á bà sá lọ bóyá Ìbàdàn la wà báyìí a lè sá lọ sí Ìṣẹ̀yìn táwọn òbí wọ àwọn wà méjì kákàkiri òun là ń pè ní ìgbéyàwó pàdé mi nídìí kọ́ a ní wá mú wọn ní rí wá mú àwa méjèèjì bóyá lẹ́yìn ìgbà tá a bá ti wá bímọ láṣẹ wà wá báwọn òbí wa pé ẹ mọ́ bínú ohun tá a ṣe lọ́jọ́ sí àní ṣe bẹ́ẹ̀ mọ̀ nítorí pé ẹ̀gbà mi láyè kí n fẹ́ Délani òun la ṣe sá lọ òun là ń pè ní ìgbéyàwó pàdé mi nídìí kọ́. Ẹ jẹ́ tún mú mi sí gbà mí ó rà mí irú ìgbéyàwó wo là ń pè ní ìgbéyàwó gbà mí ó rà mí. Ìgbéyàwó gbà mí ó rà mí òun ni irúfẹ́ ìgbéyàwó tó jẹ́ wípé bóyá ọmọ yìí ń ṣe àìsàn bóyá aláìsàn ni obìnrin yìí tó ń ṣe àìsàn oníṣègùn tó wá ń tọ́jú ẹ̀ apá ti wá kún àwọn òbí ẹ̀ oníṣègùn tó wá ń tọ́jú ẹ̀ náà ó kàn tọ́jú ẹ̀ ní àwọn òbí ẹ̀ wá lè sọ pé wo àgbàtán là ń gbọ̀lẹ̀ kúkú fi ọmọ yìí kò sówó fún wa mọ́ tá fi lè máa wo àìsàn rẹ̀ tó o bá fẹ́ ìwọ ló kún tọ́jú ìwọ lóníṣègùn tó ń tọ́jú ẹ̀ tó o bá fẹ́ o ti mọ àrùn tí ń ṣe o mọ bó ṣe máa tọ́jú ẹ̀ tára rẹ̀ ó fi yá akókó fún ẹ kó o fẹ́ àwọn là ń pè ní gbà mí ó rà mí. Èyí tó gbẹ̀yìn òun là ń pè ní ìgbéyàwó òrìṣà èyí ni irúfẹ́ ìgbéyàwó tó máa ń ṣe fún àwọn ẹni òrìṣà irú àwọn wo ni ẹni òrìṣà àwọn bíi àfín abuké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìgbéyàwó bẹ́ẹ̀ ni ìgbéyàwó àwọn ẹni òrìṣà tí ẹ pé bí àwọn oníṣègùn àwọn babaláwo òun máa ń fẹ́ wọn àwọn ẹni ìgbéyàwó ẹni òrìṣà. Màmá mi Fádáre Olúwaṣèyí wọ́n ní kúdòsì ọmọ Yorùbá tàtà ẹ ṣé mọ́ mi ẹ ṣé mo dúpẹ́ lórúkọ gbogbo ẹ̀yin tí a jọ tó gba àwọn táyọ ṣètò lónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ ṣé àdúpẹ́ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí náà tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣà Aláràbí owó náà tí ẹ fi ń ra dátà sórí fóònù yìí tí ẹ fi ń láìkì rẹ̀ tí ẹ fi ń bá wa share kò ní wọ́n yín láṣà Aláràbí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ ẹ̀kọ́ ẹ bá wa pe àwọn ènìyàn kan wá kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi lórí ìkànnì bóyá ẹ fẹ́ ṣe polówó ọjà kan ni tàbí òmíràn ẹ kàn sí wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment World. Ó dùn mí jọjọ tàbí sọ pé ó ṣe náà pé mi ò ríyàn kankan tó gba ìbéèrè mi tí mo béèrè 5 ni mo béèrè 3 ni Queenie fi ránṣẹ́ sí mi 5 ni mo dẹ̀ béèrè a jẹ́ pé màá máa mú ẹ̀bùn mi lọlé fún tọjọ́ tòní nìyẹn tí n bá tún rẹni tó gba ìbéèrè mi lọ́sẹ̀ tó ń bọ̀ máa fún ṣùgbọ́n inú mi ò dùn bí mo ṣe máa mú ẹ̀bùn yìí lọ sílé ṣùgbọ́n wọ́n sì mí sí rẹni tó gba ìbéèrè mi a jẹ́ wípé màá máa mú ẹ̀bùn mi lọlé di ọjọ́ mẹ́jọ ni. Orí àṣà ìgbéyàwó ni mo parí sí àṣà ìgbéyàwó ayé àtijọ́ ni mo parí ètò mi sí lọ́jọ́ tòní nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú lórúkọ olóòtú àti olùdarí ìkànnì yìí Yorùbá Media and Entertainment World
alàgbà Kúnlé Abíọ́nà ẹ ṣé o bàbá mi àgbà yóò dalẹ̀ láṣẹ aláràbí ẹ ní kú dẹrù yín nù láṣẹ Elédùmarè ẹ kéré òkò délé o ẹ ní ṣiṣẹ́ ṣe láṣẹ aláràbí ọ̀rẹ́ mi olùkù mi amójú ẹ̀rọ mi ọ̀gbẹ́ni Adélàní Ògolúwa mo kíyín ẹ ṣé mo dúpẹ́ àti gbogbo ẹ̀yin tí a jọ kọ́ wọrí wá sí orí ètò àǹtí mi Anna mo kíyín ẹ ṣé mo dúpẹ́ o títí lọ pẹ́ ọmọ ẹ̀sán ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín náà ni mo kí yín pé ohun mẹ́ta ni ọdẹ kì í pa ọdẹ kì í pasán ọdẹ kì í pòfo ọdẹ kì í pàdánù mo ṣe ládùúrà láṣẹ alárọ̀bí ìkọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ní pòfo ẹ̀ ní pàdánù ẹ̀ sì ní pasán láṣẹ alárọ̀bí ire lójú owó rí ire àlàáfíà àti ìdùnnú ni ó máa tẹ̀lé yín Yorùbá wa lètò ètò ní Yorùbá wa títí ọjọ́ mẹ́jọ tí a máa pàdé ire lójú owó rí o ire láfi pàdé. Yorùbá wa lètò. Yorùbá wa lètò. Ètò kọ́ni lọ́gbọ́n. Ètò tó fúnni lóye. Àṣà ìṣe Yorùbá ń kọ́. Lọ́tún lètò. Lábala lètò. Àṣà ìṣe làdúró fún ẹ.